èmi lẹ́fídẹ́sì ti bá ti gbogbo ẹ̀ billahi láìláìláìláì ojú kámẹ́rà ni mo wà yìí tẹ́lifí máa pété wíwọ̀n òdodo ni. Ìlọrin wọ́n ní dìkíní àdúrà gidi torí wọ́n ti wọ one chance ẹ mọ òdodo àwọn tó mọ òdodo bẹ́ẹ̀ nu yín ṣé ẹ lè sọ fòdodo múlẹ̀ fẹ́ẹ́ tẹ́ ẹ kẹ́ fòdodo múlẹ̀ fún sọ́nà sí rẹ́dí láti lòdodo mẹ́tẹ̀ẹ̀ta tí ọba ti pé inú pọ́blẹ́mù tá a wà àti inú one chance tá a wà àníjáde bẹ̀rẹ̀ lẹ́. ṣé bàbá ọmọ tó bí ni ilé tí Mudeer sọ pé Ìlọrin yé ìṣẹ̀lẹ̀ Yorùbá tá gbogbo àwọn èèyàn ń já yẹn tí wọ́n ń pariwo pẹ́ẹ́pẹ́ kọ́ńdà mi bẹ́ẹ̀ lọ pé nínú ọwọ́ tí ń ṣẹlẹ̀ tí Mudeer àṣàṣì àwọn kèfèrí náà mẹ́mẹ́ ibi tó dùn wọ́n dé tí wọ́n fẹ́ gbọ́dọ̀ lójọ́ náà ẹnìkan bẹ̀rẹ̀ lọ́wọ́ mi ibi ṣé gbogbo tí Mudeer wí iná lòdodo nítorí òun níbi mínú gbogbo ọ̀rọ̀ yìí ni pé wàsíìrì ìdákòó níbi tó wọn bẹ̀ ṣé kọ́dà lébi ìta tí Mudeer pa iná sódodo ni mo ní Mudeer èkúrọ̀ wàláhì Mudeer níwà mi Mudeerul Markaz èkúrọ̀ àmọ́ lẹ́yìn tébù yìí bẹ́ẹ̀ bá challenge mi máa jáde síbẹ̀ tí ó wàá kó lọ́rọ̀ máa pitan ẹnu o táwa máa gbéwèé jáde gan evidence mò ń ṣiṣẹ́ lọ́wọ́ lérí ẹ̀ wàláhì bí Mudeer bá parọ́ èmi náà ní sọ pé ìtàn wọn sọ ní àyùn orí bẹ́ẹ̀. àwọn ìkan bẹ wọn ò fẹ́ ká sinmi wàláhì ẹ̀yin náà ò ní sinmi àmín ẹ fẹ́ ká sinmi. gbogbo ẹ̀yin tẹ́ ẹ fẹ́ káwọn àbáwọ́ sinmi. èmi kọ́ kí n tèmi èmi ń sinmi èmi ń sinmi o àwọn tí wọ́n fẹ́ nu ọgbà wọ́n sinmi ni. gbogbo àwọn tí wọ́n fẹ́ kọ́ bá wa ní Markaz ó sinmi. ẹ ní sinmi. ẹ̀yin mọ̀dà àbútẹ́ ẹ fẹ́ kí Markaz ó sinmi ẹ ní sinmi. àmín. torí èmi ọmọ tẹ́ ń wá. kí lẹ fẹ́ gbà. òun ló fi jẹ́ kíká tó parí àdúrà yìí á padà síbẹ̀ mo gbọ́dọ̀ sọ̀rọ̀ tí òun ni tọ́pìkì tí mo ní kó gbé síbẹ̀. Ìlọrin wọ́n ní dìkíní àdúrà gidi torí wọ́n ti wọ one chance bí ìtì sọ náà wọ́n ti wà lóko dàkó wọ́n mọ̀ yí tán fẹ́ ṣe gan bí wọn ò dódòdó ma ní o bí wọn ò fẹ́ sòdodo ní o àtẹ̀wá mọ̀ kí ní dààmú Ìlọrin gangan méjèèjì sẹ́yìn mòdodo ní abẹ́ ìfẹ́ sòdodo. Nílọrin ìbéèrè kí ni tí ń ṣe wá ṣé àmòdodo ni àbá àfẹ́ sòdodo. kọjá jẹ́ pé ìta bá ń ṣe náà là ń sọ ìta bá ti sọ náà ni à ń ṣe ẹ jẹ́ ká fòdodo káwọn ọmọ wa ká yí ibi tí a wà yẹn padà ẹ jẹ́ ká máa fòdodo múlẹ̀ gbogbo ìlú tí ẹ bá fòdodo múlẹ̀ tó yẹ kékeré pé tí ń sọ ìní ń ṣe ìdí ń ṣe iná ní ń sọ ọlọ́run ní kẹ̀kúrà mọ́kítà indallahi antakolo màlá tẹ̀wọ́lọ́. yá ayyuhalladhina amanu lima taquluna ma la taf'alun kabura maqtan indallahi antakolo màlá taf'alun. ọlọ́run ní mọ́kítù ní ọmọ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ òun ọlọ́run máa bú yín bọ́lọ̀ lọ́wọ́ ṣe búyàn iná ní kọ́yẹ́ké gbogbo àti gbogbo ayé ọmọ fi bú yín lókùtẹ́ máa wù ọlọ́run máa fẹ́ bínú sí lúkan pẹ̀lú kó ní pé tí wọ́n ń sọ ọ̀tọ̀ èyí tí wọ́n ń ṣe ọ̀tọ̀ èyí tí ọ̀wà á ṣe fún wọn ni pé yọ́wà tí wọ́n máa sì wá wù gbogbo ayé ọmọ wa bú wọn. ní gbogbo òlu tó ẹgbẹ́ tí bá ń ṣe ọ̀tọ̀ èyí tí sì ń sọ ọ̀tọ̀ èyí tí ọlọ́wọ́ máa fi jẹ́yà fún wọn ni pé wọ́n máa sì wá wù yóò wá fa kí gbogbo ayé máa bú wọn. ìyìn gbogbo tẹ́lẹ̀ ìtọ́pọ̀ nílọ ni pé ọ̀tọ̀ ni tí wọ́n mọ̀ sọ ọ̀tọ̀ ni tí wọ́n sì máa ṣe ọ̀tọ̀ ni tí wọ́n ní lẹ́mìí ọ̀tọ̀ ni tí wọ́n máa gbé jáde. ní tọ́pọ̀ nílọ náà ni pé ọ̀tọ̀ ni tí wọ́n máa sọ ọ̀tọ̀ ni tí sì ń bẹ nínú ọ̀tọ̀ ni tí wọ́n máa gbé jáde. hárí obi wá dé àwọn tó láwọn náà dàgbà tí wọ́n jẹ́ olóyè ìlú kò sódodo lọ́wọ́ wọn ìrọ́pọ̀ ìwà gaban kébè wọn ò ní jọ́ sakala wọn ò ní jọ́ sokolo lójú kẹ́sìn náà ó ṣe kí ni o kó dàrú mọ́ wọn lọ́wọ́ nígbà tí yẹn wọ́n sọ bí mùmíní gbogbo wa mùmíní abẹ́rẹ́ lọ́dọ̀ rẹ̀ kò sí kankan bẹ́ẹ̀. òbí bá lọ bó ti dá àwọn olóyè. bí mọ̀tàkù lùnà. kí ló dé tọ́ ẹ pé ọ̀tọ̀ ní tẹ́ ń sọ ọ̀tọ̀ ní tẹ́ ń ṣe. àròyé lẹ̀ máa ṣe ń bẹ̀. ma la taf'alun. lima taquluna ma la taf'alun kabura maqtan indallahi an taqulu ma la taf'alun. èyí tá a sọ mọ́ inú ni ẹni tí bá wá sòdodo tó sì fẹ́ fòdodo múlẹ̀ yóò wá dọ̀ta yín. òun fẹ́ sòdodo ó sì fẹ́ fòdodo múlẹ̀ wàláhì wọn ò ní tẹ̀lé especially tán bá rí pé kì í fáwọn lówó tán bá rí pé kò lówó tí ọmọ pín àmì ẹ̀ tí máa fún ọ lókàn àbí bá yàgbé ara tí sì ń purọ́ tẹ́ pé bọ́bá tó wá yàgbé ara tó rí ọ̀nbẹ́ ó sì máa tẹ̀lé
àìpẹ́ àìsódòdó lọ́wọ́ wọn òun náà ní pé wọn ò ní tẹ̀lé èèyàn àfẹ́jẹ́ bá rówó gbà lọ́wọ́ ẹ̀ àmẹ́ tí ó bá ń gbowó lọ́wọ́ rẹ̀. èmi ọmọ bílù mi ti ṣe o àmọ́ ọmọ tàwa kò ní ìdí kí n ti sọ tìlú mi torí owó ti bá yé jẹ́ àmọ́ yẹ kí n sọ tàwọn tí mo mọ̀ yìí tí yìí dá sí mi lójú ni o ọwọ́ àtọ́ká máa wá tẹ́lẹ̀ síra báyìí tẹ̀búrà makitan. kabura makitan inda Allahi an taqulu ma la taf'alun. bí èsè bẹ́ẹ̀ gbogbo wàhálà yóò ní sí tá a bá rẹni tó kájú tó káyà tó lè fòdodo sí kí ni o tó lè fi mọ́lẹ̀ ó ní wọn lajọ́ náà kò sẹ́ni tí ó sòdodo òun ló jẹ́ kí mùdírù ọmọ sọ́njọ́ ní pé wọ́n máa ń parí ìjà ni wọ́n máa ń lájà ni kò yẹ parí ìjà àwọn kan gbẹ̀yìn káàkiri pé mùdírù bá wọn bẹ́ ẹ fẹ́ gbódodo ní bẹ́ẹ̀ ti rí nù ó lè mí náà sọ fún yíyà yín ẹ mọ̀ òdodo àwọn tó mọ̀ òdodo bẹ́ẹ̀ nu yín ṣé ẹ lè sọ fòdodo múlẹ̀ fẹ́ni tẹ́ kẹ́ fòdodo múlẹ̀ fún sọ́nà sì rẹ́dí láti lòdodo mẹ́tẹ̀ẹ̀ta tí ọba ti pé inú pọ́blẹ́mù tá a wà àti inú wájú àti tá a wà àníjáde bẹ̀rẹ̀ lẹ́. ẹ ọmọ òdodo kẹ́sì tá àti gbòdodo kẹ́sì lè sòdodo bí mẹ́ẹ̀ẹ́ta yóò bá sí. àwa là ń kó bá àwọn ọmọ tí ń bọ̀ tí wọ́n fi wá sí wàhálù tí gbogbo ayé wa ń bú wa bí ìgbà tó kókò sílùú mi. ẹnìkan bẹ̀rẹ̀ lọ́wọ́ mi ìgbà ṣé gbogbo tí mo dínú rí iná lòdodo nítorí òun rí mi nínú gbogbo ọ̀rọ̀ yìí ni pé wàsíìrì ìdákùn oníbẹ̀rẹ̀ tó wọ́n bẹ̀rẹ̀ ṣé kọ́lá yẹ bí ìta tí mo dínú pa iná sódodo ni mo ní mo dínú èkúrọ̀ wàláhì mo dínú níwà mi Mudeerul Markaz èkúrọ̀ bí wọ́n ti sọ kẹ́kẹ́ fún yín ẹlòmọ́tì ìrì ẹ̀ padà wá rí ẹ̀mù tọ́lọ́ bá bó ẹja fi nílẹ̀ nínú tí wọ́n ń wíwọ̀n èmi tí mo débi òní dá sínú èmi lẹ́fídẹ́sì tí fi báàkì gbogbo ẹ̀ bí láìláìláìláìlá ojú kámẹ́rà ni mo wà yìí tẹ́ẹ̀bì mà pé tí wíwọ̀n òdodo ni ẹ̀yìn fẹ́ bá nǹkan kan jẹ́ ni àwọn èèbó níjọ́ tí wọ́n dé lọrin bí wọ́n ti bá lọrin wọ́n kọ́ lẹ̀ kò síwèé lọ́dọ̀ yín mọ́ London lẹ́ni náà ti bá mi lọ yín mú wá mo sùn bá ilé àríwá yìí mo tó kọ́kọ́ bá dajì ẹ̀ tí mo ní kó tọ̀ ọ̀rọ̀ ìbá wá fúlọ̀ wá àwọn èèbó ti gbé lọ lákàáyé fún wa kan nílé àríwá yìí ni mo ti bá ń bẹ nínú ilé mi bí èèyàn bá jà mí àmà jáde sí bí gbogbo ilé ti rí nílọ nígbà tí wọ́n bá láwọn first set second set third set dèdè agboolé fúlàní ti ń bẹ lọrin kò sígbà tí wọ́n kọ́ lẹ́bẹ̀ lókè wa ní nísàlẹ̀ wa ní ìsàlẹ̀ fúlàní àti lókè mọ̀lẹ́ ilé fúlàní ti ń bẹ lókè mọ̀lẹ́ ilé 5 péré ni mẹ́ta ni ìpìlẹ̀ yìí bẹ́ẹ̀ méjì ló kù wọ́n fọmọ fún wọn bẹ́ẹ̀ ni tó yẹ pé ìdajì wọn fúlàní ìdajì wọn ara mi tẹ̀yìn tẹ̀yìn sọ lónìí tí ń dà bẹ́ẹ̀ ẹ̀mí òbókọ yín bẹ̀ ibi ìpàdé kẹrin mo tó bókọ yín àti ibi tó kálukú ti wá ẹni tó bọ́ wá níbẹ̀ ẹ̀kọ́ nísìn Mudeerul wọn ti wí bàbá sì kó nǹkan sọ́dọ̀ rẹ̀ ló fi níbi tàyí bá dàrú ẹ padà sọ́dọ̀ Muhammad Habeebullahi ìjọba ìwọ̀n wàá mọ̀ pé lóòótọ́ bí èbó ti kọ́ ọ́lẹ̀ bẹ́ẹ̀ náà èbó èkúrọ́ wọ́n èkúkú sí ẹ̀rọ ìpàdé mẹ́ta ni ara Jámánì kan padà wá ń bẹ̀yà ìtọ́jọ́ rẹ̀ sí Ádámù ni tó pàdé mi yunifásitì lọ ni ìpàdé kẹta àwọn èèyàn tí mo ti rí èmi ní ń béèrè káàkiri àgbàlagbà kan ní ń pè mí ẹ wọ́n á ń béèrè lọ́rọ̀ Professor Adérẹ̀mí pé ta ni Adam Yahya Abdurrahman Alfulany kí ló ń wá sí olóhùn ìwé rẹ̀ kan ni ọ̀rẹ́ sí Ádámù ni òun ti pẹ́ láàrin wa tó lò tó 30 years tí ń fèsì wájì tí ń ṣe research gbogbo ọ̀tọ́ bá dàrú mọ́ lọ tí ń béèrè ogun léwe ta kọ́kọ́ àtẹ̀kejì tí mo sọ kí ni o tí mo sọ Professor Adérẹ̀mí wá sọ fún pé ọ̀fẹ́ ẹ̀dẹ́ ìṣòwò obìnrin bá dẹ̀ náà ní ọ̀fẹ́ ẹ̀dẹ́ ẹ̀wọ̀n àwa ṣe conference tán ní conference tán ṣe fún sí Adam Abdullahi nílọrin Professor Adérẹ̀mí wá fà mí lọ́wọ́ báyìí ọwọ́ amú mi wọ́n wájú ìbò onítọ̀ òun ní ẹni tó ń béèrè ni ọwọ́ ìbáyìí ọmọ ekele léyìí ọlọ́mọ ekele léyìí àgbàlagbà ló ń pè ní àwọn àgbàlagbà jọ nǹkan nínú àwọn tó ń jẹ́ contemporary sí Adam ló ń pè ló ń tàn ní ara àwọn ẹni tí ń jẹ́ bẹ́ẹ̀ ni ọwọ́ ni ṣé tí nàbá ìwọlọ́pọ̀ mo lé mi ni mo kọ́ mo ti wà ní ẹni mo lé ni yóò ní ìdíkò orí ọ mo wá níbo lọ́lọ́dì sí wọ́n wá sọ bí tó lọ́dì sí mo tọ̀ yín wà lágùn mẹ́wàá lẹ́ ọwọ́ ní tí n bá ń bọ̀ wá kí wọ́n bẹ́ẹ̀ kẹ̀kẹ́ lọ́wọ́ tó ráàsì ní cash mo wá dọ́dọ̀ rẹ̀ èbó aṣọ lọ níyìn mo wá bá ẹni tí èsè mùsùlùmí ma ní wọ́n ń ṣàdúrà lọ́wọ́ èbó ara Jámánì wọ́n pa nínú ara Jámánì wọ́n pa nínú àwọn tí wọ́n ti gbọ́ ohun mi èyí tí wọ́n mọ tí ń wí ti mọ́ ibi wọ́n lọ́jẹ̀ sí ní yunifásitì jọ náà ara Jámánì ni
mo bá ti ń sasẹ́ ní bá wí mo bá jòkó ń wòran lárúbáwá náà ní fi sàdúrà rẹ̀ wọ́n ṣe hídàndà èmi kì í kúrọ́ lárúbáwá náà ní fi sàdúrà rẹ̀ ẹ̀ ń bọ̀ wá sàdúrà tán ó ní kí n má bínú ọmọ pásíkò tí wà ní mo ní àdúrà wo ni mo gbọ́ tó ń ṣeun lárúbáwá ló fi ṣe ó ní bẹ́ẹ̀ ni ó dàbí wàtọ́ pé bóò ti ń ka àwọn orí pé dọ́rù làálà lọ́ka o àdọ́rù làálà tó kébùnú arábí ló gbájú àkàlẹ̀ níka ọwọ́ ni ṣé mi mọ mú ìdí ìbúlẹ̀ arábí mo ní àwọn ọmọ dáadáa o mo sì mọ gbogbo tó ṣe mo sì mọ gbogbo tí máa ṣe ó ní ìyí abájọ yìí kí ni wọ́n mọ̀ parẹ̀ ọba tilẹ̀kùn ọba tilẹ̀kùn kí n máa sọ tí mo bá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí rẹ̀ nígbà àbọ̀sọ́ níbi kan wájá kí n dákẹ́ yọ́ wà ní ìdíkò ojú kí n rí nǹkan mìíràn òun wá ti wá rí bọ́rọ̀ rẹ̀ tí ọ̀wá dàrú mọ́ lọ́wọ́ nísì èyí wá ń bí pé gbóná ọ̀rọ̀ dàrú mọ́ lọ́kọ̀dá sí wọ́n ṣe mùsùlùmí ni ọlọ́rọ̀ ọjọ́ rẹ̀ sí lọ lọ́rọ̀ mọ́ èyí tó wọ́n gbogbo ayé òun lélẹ́rí tó bá dá gbúrú mọ́ lọ́wọ́ wọn mọ̀ bó ṣe wà lè gbóná nígbà tí wọ́n tọ́ ọbọ̀nù báàgì ẹ̀tọ́ mọ̀ kú jáde ọwọ́ sí àdá ti fi kọ lẹ́tà sí ní fi hàn mí léèmọ́ onígbà tí wọ́n ṣe kọ́fẹ́sẹ̀ bóyá tó lè rí nǹkan tó wọ́n hajj mọ́wọ́rọ̀ rẹ̀ ló fi gbédé níbi tí tí wọ́n tún wò ní mo ti wá rí ìwé kẹta mo bá ní ìwé báyìí ni akáìfù báyìí ló lọ́wọ́ ó ní bẹ́ẹ̀ ni ó lè tó wà ní Nàìjíríà ni èyí tó wà ní London ọba lọ́dọ̀ tó wọnú àpò ìjọba tó gbé wá àmọ́ èyí tó ń fi kó òun lélẹ̀ mo ṣẹ̀ṣẹ̀ wá bẹ̀ pé kó jí photostat ló wá ní rárá o tí ìbá photostat wọ́n bá mi débè báyìí torí ni mo bá lọ ní ìsìn tó wọ́n bá ní mọ́tí mo fẹ́ gbogbo ayé òun ti tán ibẹ̀ làwọn ti wá rí di bí gbogbo Ìlọrin ti rí kó tiẹ̀ tó di kí wọ́n bá àwọn babalá baba wa ń bẹ̀. látọ̀dọ̀ èbó yìí bàbá ti rí àṣírí bí gbogbo Ìlọrin ti rí. èèyàn ò lè pe ààrẹ fílà níbẹ̀ ọ̀la rí evidence tó fi bá kí ẹ o. ọba wa níbẹ̀ ni mo challenge yín nù ẹgbẹ́ dọ́kúmẹ́ntì tó bá kí wa tọ́yẹ pàwọn èèbó ló ṣe kí ni o wọ́n kọ́ nígbà tí Ìlọrin ń bẹ tí ètò ẹ̀ tí mọ̀ kankan kọ. wọ́n ní ká ẹgbẹ́ jáde. ẹgbẹ́ jáde. dọ́kúmẹ́ntì ẹ fi báàkì tẹ wíìlì ní tẹ́gbàwọn èèbó ni wọ́n kọ́. kí ló fi hàn mí pé eléyìí ló ṣe lọ́nà Mudeer kí ló fi hàn pé èyí tẹ́mi wí tọ́lá àjọsọ́ èmi wọ́n jọsọ̀rọ̀ débẹ̀ àmọ́ ń bẹ lọ́dọ̀ èmi ní ayé o kò sí ojú ìtàn kẹta tó lè dàrú bẹ̀ bẹ́ẹ̀ bá fẹ́ gbọ́ tí ń rí òdodo ni bẹ́ẹ̀ bá sì lè gbọ́ kókò sọ ara yín àmì mi sọ fún yín pé tí ń wí òdodo ni bí ẹ bá fà níbi tí ẹ á gbéwèé jáde. wa man azlamu mimman katama shahadatan indahu. yóò dà fọ́. wa man azlamu mimman katama shahadatan indahu minallah wa ma Allahu bighafilin amma ta'malun. mimman katama shahadatan indahu minallah wa ma Allahu bighafilin amma ta'malun. kí ló bí ẹ̀gbẹ́gẹ́ yọ ọjọ́ ọ̀rọ̀ kọ́mọ wá bí pamọ́ ìwọ náà ti da alábòsí káwọn yòówó bí ẹ bí ẹ bá sọ̀rọ̀ mọ̀ ní ìsinmi ìníṣọ̀ kankan bí ọba sọ̀rọ̀ mọ̀ èmi ò ní sọ̀ kankan àmọ́ bọ́ bá dọ̀rọ̀ mọ̀ Ọlọ́run ló burú ìwọ gan ló fi sàbòsí jù. wa man azlamu. ta ló fi sàbòsí tó. mimman katama shahadatan indahu minallah. tó orí tó lè fi jẹ́rìí ọ̀rọ̀ tó sì pamọ́ tó fi jẹ́rìí. bẹ́ẹ̀ mi ti máa yẹ àwọn mí náà ọmọ ọkàn yìí tó gbé jáde. àmọ́ eré tébù yìí bẹ́ẹ̀ bá challenge mi máa jáde síbẹ̀ tí ọwọ́ àpò lọ́rọ̀ máa pìtàn ẹnu táwa máa gbéwèé jáde gan. evidence mò ń ṣiṣẹ́ lọ́wọ́ lérí ẹ̀ wàláì bí mo dúró bá parọ́ èmi náà ní sọ pé ìtàn wọn sọ ní àyùn orí bẹ́ẹ̀. wọ́n máa ń lọ. mò ń sọ wọn náà ni mo fi sọ pé ṣé ẹ mọ tí ń bẹ lọ́wọ́ yín góòdì ni wọ́n lè sọ mí ìtọ́ àṣejù wa ń bẹ wọ́n bá já ìtẹ́mi mọ́nu èsì ní yẹ́ tẹnu mọ́ wọ́n jà kọjá làǹgbà mi wọ́n lọ́wọ́ fi yáfi àwọn náà àmọ́ wàláì ò ní wí kankan láìsí pé wọ́n ní ìdí fún un. bàbá wa Sheikh Markaz ò ní wí kankan. bàbá bá ti pé sí Adamu kúrọ́ kí Adamu náà tó dé ni wọ́n ti kọ́ lẹ̀ àwọn tó kọ́kọ́ wá rọ́ọ̀nù bẹ̀ láwọn èbó dọ́kúmẹ́ntì tó sàgbà gbogbo wa ni la fi sọ pé mùdírò bàbá sì kọ́ lẹ̀ pé bítàn Ìlọrin yìí bá dàrú àwọn ọba bẹ̀rẹ̀ kankan bẹ́ẹ̀ aw kalaman àwọn ọba bẹ̀rẹ̀ kankan bẹ́ẹ̀ aw ziyadatan àwọn ọba dẹ́kun kankan bẹ́ẹ̀ aw yuridu naqdan àwọn ti bẹ́ ọ̀fẹ́ nàkàdà kankan aw bayanan aw takmilan bẹ́ẹ̀ni falyattasil tẹ́sẹ̀ بواحد من الأماكن الثلاثة الآتية أولا مركز التعليم العربي الإسلامي عند محمد حبيب الله آدم عبد الله العلوي bó ti nínú ṣé
ṣé bàbá ọmọ tó bí ni ìjọ tí Mudeer sọ pé Ìlọrin yé ìṣẹ̀lẹ̀ Yorùbá tá gbogbo àwọn èèyàn ń já yẹn tí wọ́n ń pariwo pẹ́ẹ́pẹ́ kọ́ńdà bí bẹ́ẹ̀ lọ pé nínú ọwọ́ tí ń ṣẹlẹ̀ tí Mudeer àṣàṣì àwọn kèfèrí náà mẹ́mẹ́ ibi tó dùn wọ́n dé tí wọ́n fẹ́ gbọ́dọ̀ lójọ́ náà tí dùn wọ́n inú ìwé òun àkọọ́lẹ̀ yẹn bẹ́ẹ̀ ní bẹ́ẹ̀ lọ́wọ́ tèmi inú ìpàdé kejì yìí bẹ́ẹ̀ ìkẹni tó lè kílèmù ilẹ̀ Ìlọrin yẹn Bọ̀rùgún ni àwọn ará Bọ̀rùgún àwọn náà wọ́n fún Yorùbá níbẹ̀ a sì padà wá wádìí ẹ̀ náà tó tán kí ló jẹ́ kí Bọ̀rùgún kó fún Yorùbá nílẹ̀ a padà wá wà lábẹ́ mọ́lì ẹ̀páyà a padà wá rí Bọ̀rùgún pẹ̀lú àwọn Yorùbá wọ́n jọ pààlà ni mọ́lì làwọn gbogbo ti jọ wá lábẹ́ mọ́lì ìjọba mọ́lì ìlú wọ́n jọ tira wọn ni Fúlàní náà bẹ lábẹ́ mọ́lì náà bẹ tí wọ́n pè ní tòkòrò Bàrgáwí mẹ́mẹ́ Yorùbá mẹ́mẹ́ Yorùbá ni wọ́n ń pè wọ́n bẹ̀ kì í ṣe Yorùbá Yorùbá kọ̀bá ìlú Yorùbá kọ̀bá ìlú Yorùbá ni wọ́n ń pè wọ́n ìlú tí wọ́n ti yọ kúrò ní Mali ni wọ́n ń pè ní Koko nígbà tí wọ́n dé ìlú Yorùbá ni wọ́n sọ di Àkókò Àkókò ni wọ́n kọ́kọ́ sẹ́tù sílẹ̀ Yorùbá àkọ́kọ́ ẹ̀ tó ń bẹ sóye àkọ́kọ́ kàrí ń bẹ àwọn mùsùlùmí lọ́pọ̀ ń bẹ ni àwọn kèfèrí wọn ni wọ́n lọ́nà bí táwọn gbá ń pè ní Ilé Ifẹ̀ ní òníwì àkọ́kọ́ ẹ̀dọ́ àtàkọ́kọ́ àti àkọ́kọ́ Ìkàrẹ́ àwọn ni Yorùbá tó kọ́kọ́ yọ wá láti Mali wá síbẹ̀ yẹn ṣé Ádámù kan débi kan wọ́n Abrahamu bẹ̀yẹ ló jẹ́ pé nígbà wọ́n débẹ̀ yẹn tán wọ́n rìtẹ́ẹ̀nì okò wọn méjì tí wọ́n jẹ́ okò ìdílé wọn wọ́n rìtẹ́ẹ̀nì ẹ̀ okò ìlú wọn wọ́n rìtẹ́ẹ̀nì ẹ̀ ọ̀nà wọn gbàdí kan tẹ́ni okò ìlú wọn ó ní Yorùbá tán padà wọn pè wọn bẹ̀ kọ́ Yorùbá ni Yorùbá ń bẹ Bàrùbá ń bẹ ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọn àwọn kan náà wọn pè Bàrùbá àwọn kan náà wọn pè kí ni o Yorùbá àmọ́ ìlú tí wọ́n ti wá àwọn Bọ̀rùgún ni wọ́n sọ̀tì láti ìbẹ̀rù náà làwọn pẹ̀lú Fúlàní ò ti rẹ́ tẹ́lẹ̀ ìdí òsì jẹ́ kó wọ́n rẹ́ bẹ̀rẹ̀ náà lábẹ́ mọ́lì bẹ̀rẹ̀ náà kí ni ẹ̀sìn ni nígbà wọ́n dé lo Yorùbá ní àyín bọ́ bá wá fẹ́ joyè oyè tán bá fẹ́ jẹ láàrin ara wọn wọ́n wá lè gbé ewé kẹjáde ewé tí wọ́n gbé jáde ni wọ́n pèlè Àkókò wọ́n wá so lóko ìlú wọn oko ewé Àkókò wọ́n ní àyèfẹ́wé kéwé joyè lẹ́yìn Àkókò wọ́n fi rìtẹ́ni lóun jẹ́ pé àwọn ará Dàòmì akó ni wọ́n máa ń pe Yorùbá nípìlẹ̀ ọjọ́ wọ́n bá àwọn àdàgbò kan bẹ̀rẹ̀ náà jọ padà dominate wọn àkókò ewé àkókò àìfẹ́wé kéwé joyè lẹ́yìn Àkókò bẹ́ẹ̀ ni kan bá fẹ́ joyè lọ́dọ̀ wọn wọ́n wá jẹ́wé kan wọ́n sọ bẹ́ẹ̀ òun náà àfikọ́ lé láti kó mọ̀ pé ìran àwọn ní kí ni o èlé ìran àwọn ní bí wọ́n ti rìtẹ́ ìlú kọ ọ̀rá wọn ni wọ́n rìtẹ́ ìlú kọ ìlú wọn àwọn ará tòkòrò làwọn Fúlàní yìí àwọn náà wọ́n kọ́kọ́ bẹ́ẹ̀ sí ibẹ̀ òní òjò kí wọ́n bá tọ̀ rẹ́ nígbà àwọn tó dé àyè wọn bá tó rí kí wọ́n tó wá asáfún yín bẹ̀rù ẹ̀ tó wálẹ̀ Yorùbá yìí èyí là nígbà o ètè ń dìjà náà nù nígbà tó di pé wọ́n wá ń já lójú ọjẹ́ pé nígbà tí Bọ̀rùgún ọ̀rọ̀ yàn lọ́wọ́ lérí Fúlàní Yorùbá ni wọ́n kó òkú àwọn tani o òkú àwọn Fúlàní àwọn Haúsá wọ́n bá Fúlàní lọ àwọn Bọ̀rùgún ọba Yorùbá lọ ìtàn ọ̀dàrú bíta Yorùbá ṣe nínú ni bírù mi bá kọ́ nísìnyí wọ́n máa pé kí lọ́kàn tiẹ̀ ń bẹ̀ ni àkọọ́lẹ̀ wà fún gidi bí wọ́n ti ń ṣe lọ́hùn gan bẹ̀ yẹn iná wọn ṣe ní àyín bí wọ́n bá pín ìtàkàjẹ́ ọba jẹmọ́ tiẹ̀ á sọ fún pọ̀ jẹmọ́ tiẹ̀ gbá ìwà tó tiẹ̀ ń yìí náà kò jọ wá Fúlàní ṣé Fúlàní máa ṣe bó ti ṣe o kálukú lọ́lá ládàá tiẹ̀ àmọ́ eléyìí nǹkan afẹ́ ṣe nísìn ọ̀rọ̀ ọ̀ràn káfẹ́ máa rán ètí ń ṣe wá ní Ìlọrin ti ju ọ̀rọ̀ ọ̀ràn lọ tàbá àkàtúntẹ́ látàkúlí fásílì látàkúlẹ̀ asílì wà fásílẹ̀ àbàdà. ìnàmà àsìlọ̀lẹ̀ fàtà máa kọ́dé wà sọ́ọ̀lẹ̀. ìnàmà àsìlọ̀lẹ̀ fàtà máa kọ́dé wà sọ́ọ̀lẹ̀. látàkúlẹ̀ asílì bọ́lọ̀ bá débi kẹ́tọ́ àwọn aṣọ fún ọ̀tọ̀ bá wá gíga ìdè ìpìlẹ̀ rẹ̀ júlẹ̀ gbàgbé ẹ̀ ọmọ kìíní kan ní mí ọmọ gbá ní mí ọmọ pé àti ìwọ́jẹ́ Fúlàní tó bí bá ti ń sùn wèrè bu wá sọ fún pé wèrè bu lòun yìí èyí ṣe Fúlàní gidi gbàgbé ìpìlẹ̀ rẹ̀ bọ́ bá fẹ́ kí nǹkan dàgbàsókè wà fásílì ọmọ ẹni báyìí ni mo jẹ́ gbàgbé ẹ̀. ìnàmà àsìlọ̀lẹ̀ fàtà máa kọ́dé àsọ́ọ̀lẹ̀. ìnàmà àsìlọ̀lẹ̀ fàtà máa kọ́dé àsọ́ọ̀lẹ̀. ìnàmà àsìlọ̀lẹ̀ fàtà máa kọ́dé àsọ́ọ̀lẹ̀ ètò wọn pè ní ìpìlẹ̀ ní tẹ́yà bá gbèsè fún lùyìn lọ pàtàkì jù ẹ wo bí tíṣà Adam Alfulany Agege lónìí kí láàfin ròyìn wọn ètò wọn gbèsè fún wa ni. ètò àfihàn ròyìn bàbá Sheikh Adam èyí tí wọ́n gbèsè fún wa nínú ọ̀rọ̀ mọ̀ àtọ̀nà ìgbésí ayé wa ni. èyí ni ká mójútó. èyí náà lọ́wọ́ yẹ ká mójútó. kákòmí látàkùn
asiliwa fasile abada Inama asilole fata ma kọ́dé asọ́l. Inama asilole fata ma kọ́dé asọ́l. bàbá wa Akínà Agége yìí náà èyí táwọn náà ti rẹ́kọ̀dù táwọn náà lépa náà nù ni ìwọ̀n òfin àmàṣubíyà nínú dáadáa tó wà lára Mudeerul Markaz ni pé ọ̀rọ̀ kọ́bíláńtì pé sí eléyìí ẹsẹ̀ ìran wa eléyìí ẹsẹ̀ ìran mi tí wọ́n bá ń sọ̀rọ̀ ọ̀ràn ni wò tí ẹni fẹ́ràn lùmí yìí rárá ẹ̀yin wọ́n sọ fún yín ẹ tíráì láti gbọ́ bàbá yìí wọ́n dáa tí sọ fún yín kì í sì gbọ́dọ̀ sí eléyìí sí kí jẹ́ wọn gbọ́n rárá ìdí wọn bá sọ bẹ́ẹ̀ ní kẹ́ ẹ mọ ibi tí Mudeerul Markaz sọ̀rọ̀ ní kó gùdù dé èyí tí mo fẹ́ sọ ní pé bàbá tiẹ̀ tó máa rọ́rọ̀ ọ̀ràn ju Mudeerul Markaz lọ. Bàbá tó bí wọn. sí Ádámù dá èyí tó jẹnu mi lọ́nà ẹgbọ́. bàbá fẹ́ràn tí wọ́n bá wáyé gbogbo bàbá ti láyé ibi tẹ̀sí lérí nu àsọ bí àkọ́bá yíyá ẹ̀ ó jẹnu mi lọ láyé àwọn oníwòdí àfáwà o. kí ló jíkẹ́ mi ọmọ jàjà kó akátá lẹ́yìn wọn nísìn àmọ́ gbogbo ìjà tí wọ́n jà lẹ́yìn ìran wọn kí ni wọ́n ṣe fún wọn kí làwọn ará wọn ṣe fún wọn padà irú ìjà tí bàbá jà fún Yorùbá láyé kí ni wọ́n fi san wọ́n jà nílẹ̀ Haúsá yìí ni ipò ẹ̀tọ́ àwọn ará mi ẹ̀tọ́ Yorùbá mi ẹ̀tọ́ kìíní mi ẹ̀ẹ́gbà wá ní o tí wọ́n lọ kàrán kan gbọ̀ngàn bẹ́ẹ̀ kẹfà àgbà bàbá ṣe tẹ́jọ́ jà yìí ló gbé ọ̀rẹ́ sí kalẹ̀ ni o. wọ́n bá a débi kó bẹ́ẹ̀ mi yìí náà ní mo padà dìde èmi Ádámù yàyà yìí nígbà tí wọ́n bẹ. kèé sì ṣe pé lórí irọ́ ni bàbá ń jà sí bàbá rí i pé wọ́n yàn wọ́n jẹ ni. dáadáa sí Ádámù bàbá rí i pé wọ́n yàn wọ́n jẹ ni pé nígbà tí ìbá wa lè gbẹ̀tọ́ àwọn èèyàn mi fún wọn kí láǹfààní ìmọ̀ tí mo mọ̀. Allahu Akbar. Tí Ọlọ́run gbé mi náà ga sí. ẹnu ẹlẹ́rú ní lọ́lọ́mù yẹ́ àwọn yìí náà mùsùlùmí ni wọ́n ẹgbà wọn sára yín gbogbo ẹ̀kọ́ tẹ̀yìn máa ń pín bẹ́ẹ̀ tẹ́ ẹ bá ń jẹ́ bẹ́ẹ̀ lódodo ẹ fáwọn náà ẹ mọ̀ mọ̀jìlẹ̀ láìsí wọn ẹni tó kọ́kọ́ jà fún Yorùbá lórílẹ̀‐èdè yìí pé kọ́mọ̀ mọ̀jìlẹ̀ láìsí ẹ̀ àkọ́kọ́ tó Sheikh Adam Alfulany wọ́n jà láti ibi tí lọ́ọ̀rí ti bẹ̀ ibi tí Nàìjíríà ti bẹ̀ láti Sókótó dé Kánò wọ́n ti jà hálí dé lọ́ọ̀rí tí wọ́n gbé Yorùbá yìí mẹ́ Sheikh Adam kúta ẹni tó kọ́kọ́ ń bú Yorùbá tí Yorùbá kọ́kọ́ ń bú tí kọ́kọ́ wá bí ó ti fà lulẹ̀ Sheikh Adam náà ni. bàbá jẹ́ fún Yorùbá tí wọ́n fi kú láti lọ ní Sókótó ni àmọ́ bàtí bàbá lọ tán Yorùbá yìí náà kọ́kọ́ fún láti wẹ́ fa bàbá wọlé. gbogbo nǹkan bíi tẹ́ bàbá yẹn bàbá yọ̀ọ́ lẹ̀ pa bàbá náà sì mọ̀ yìí mọ̀ra wọn tó lè lọ tí wọ́n wá fàyè gba gbogbo èyí nínú ọgbà náà ní Markaz yẹn gan tó wá jẹ́ kí nǹkan wá sáádà tínú balà ó jẹ́ nǹkan bàjẹ́. ó dò ní ní Sheikh Adam ọ̀fẹ́ rí mọ́ ló jẹ́ kí mi lọ́wọ́ àjèjì pé adúrú wàhálà tí bàbá ṣe fún yín bàbá ló wá kùtẹ́ wá ń ṣe yìí fún ẹ̀bẹ̀rù Ọlọ́run ó di gbogbo tí ń sèmí náà nínú ara mi kí n ṣe kí ni o kí n gbé kalẹ̀ inú wàhálà tó wà lẹ̀ tẹ́lẹ̀ tí Ọlọ́run ní kí mọ̀ lánàá ṣé Muhammad Habeebullahi yìí ó rí dájú kọjá èyí làkọ́kọ́ number 1 kò sí tracy sí yìí lára Mudeer ọgọ́ bẹ́ẹ̀ bá gbé tó kalẹ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ náà máa fi kún mo sọ wọn lógójì ọdún lórí wọn ò jì síbẹ̀. Markaz wọn ò jì síbi kí wọ́n máa rán ọ̀rọ̀ rán. wọn ò jì síbẹ̀ wọn ò jì síbẹ̀. láti bí ogójì ọdún tí wọ́n ti bẹ̀rẹ̀ wọ́n èyí rán ọ̀rọ̀ ní gbogbo tí wọ́n bá ń ṣe. wọn ò jì síbẹ̀ ọ̀rọ̀ ó ti tásìkò ká máa wá jáde hàn náà táwọn kan máa pé wọ́n wá ń tẹ̀lé wọn títẹ̀lé afọ́jú wọ́n wá ń tẹ̀lé wọn títẹ̀lé gbá wọ́n wá ń tẹ̀lé wọn títẹ̀lé ranù wọn ò mọ̀ pé ní ọpọlọ láti rìn inú ọpọlọ bàbá gbé yìí sẹ́gbẹ̀ẹ́ kan ni ẹni tó lọ́wọ́ máa kọ̀ntínú rẹ̀ lọ bí bàbá ṣe bó ṣe gbàgbé kalẹ̀ èmi rẹ̀ ń bẹ bí táà fi pẹ́ kí lọ́nà dìsẹ́ tí ọ̀tán lára ṣe ẹ̀ má kẹfì sí bẹ́ẹ̀ bá fẹ́ wá kẹfì sí kẹ́ tó kẹfì sí evidence ní kẹfì rè tó wọ́n bá rí produce evidence fún yín ìyẹn lè mọ wá sọ tó bá wù àwọn lẹ́yìn tí wọ́n gbé yẹn bá béèrè evidence ẹ fà wá lẹ̀ nílùú wa ẹ̀yin tẹ́ ẹ̀ wá láti tàwa sí kí ni o tẹ́ ẹ̀ wá ń dà wá ẹ fi wá lẹ́ o ẹ̀kọ́ yín sí ìlú yẹn lọ lè tún bẹ̀ náà sí gbogbo èdè mi sọ yìí ìtọ́kàlù mi ni wọ́n sọ tí mo rí i pé èyí ló lè mú láfíà wá èyí ló lè mú láfíà wá o ipe ká wá ọ̀nà by all means tààfin nàró òru náà óyé tààfin nàró òru náà yàtọ̀ sí táǹsì yìí mo ní master plan
tí ń tẹnu ọmọ yìí nípa ọ̀rọ̀ ètò ẹ̀sìn ní Emirates ẹ lọ gbé bóde. master plan nípa ètò ẹ̀sìn lẹ́mírẹ́tì nílùú Ìlọrin wọ́n ní ẹgbẹ́ bóde èyí wọn náà ká mójútó ó ju gbogbo ká máa sàròyé tí ò lè mú aláǹfààní lọ. àti yípọ̀ nísìnyí gbogbo nǹkan ti yípọ̀ ní tó ti àti dètò lọ irú lọ́rọ̀ yàwó fífẹ́ wọ́n ti fẹ́ yàwó ní ti débi yíbò tẹ́yìn tí yíbò ń bẹ́ẹ̀ jẹ́ ló lè pe ààrẹ Fúlàní àbí ló lè pe ààrẹ Yorùbá ló lè pe ààrẹ Láwùsá tí tó bí kòkòrò yẹ tẹ́gẹ́ yọ́mọ jóni sí Yorùbá lè lẹ́yìn sọ́súná nígbà jáde tó dẹ̀gbà ní sọ́hún ó wá kùbí kíkí àyè ó mú pé kìí sọmọ ilé bẹ̀rẹ̀ mọ́ nísìn ó ti bọ́kọ̀ fámìlì jẹ Ìgbò tó ń bí fún ni a ti fàyè gbà àwọn Ìgbò nínú ni ṣe ń gbé ẹgbẹ́ ẹgbẹ́ pọ́pọ́lẹ̀ wọ́n bá ìyàwó yín sùn wọ́n bá ọmọ yín sùn wọ́n bá wọn dọ̀rẹ́ ibi tẹ́yẹ ní ìkàkẹ́ àdúgbò tẹ́lẹ̀ ẹ̀sẹ̀ sáwíà ẹlùbàdìrí wọ́n yà àwọn ìyàwó yín lálẹ́ láwọn gbósì yìí àti wọ́sù yìí àti gbogbo wọ́n yìí tí èbá ṣe bẹ́ẹ̀ sọ fún mi irú tí wọ́n kó ọmọ ti bọ́ sálẹ̀ wá bẹ̀ ó ti kó lọ́wọ́ táwọn ará àdáni bá wà wẹnu sí tí wọ́n sọ pé wọ́n wà lè kó wa láti ìlú kan ni wọ́n ṣe rárá àwa láti gbàgbọ́dẹ fúlù láti ilẹ̀ tí mo bá sọ̀rọ̀ ní kíní yìí yóò jẹ́ lómìnira lọ yàyàn ya ṣe bẹ́ẹ̀ iná lẹ́ ń talẹ̀ fún wọn ẹ̀yin náà lẹ́ ń talẹ̀ fún wọn a ní wọ́n làwọn tó ń talẹ̀ family fún Igbo family house àwọn sì ní wọn ọ̀pọ̀ ìtẹ́kùn kan láti ṣe láti fi lówó ìwọ̀n wípé sẹ́ ẹ̀jọ̀kó kan kẹ́ẹ̀ẹ́dẹ́ra yín nínú kẹ́ẹ̀ẹ́ tí wọ́n ní kí ní ti gbàṣẹ́lẹ̀ ẹwà kó sí mọ́sálásí wọlé sábà ọlọ́mọjọ́ ṣẹlẹ̀ mọ́ ẹgbẹ́ yà sí kan ẹgbẹ́ kúrò aláàmẹ́fà ẹ̀kọ́ kìíní kan gbogbo ládàradé ilẹ̀ mọ̀ wá sí lọ iṣẹ́ ìdíkẹ́ ìdíkẹ́ kẹ́ẹ̀sẹ̀ tó kẹ́ẹ̀ lé gbogbo àwọn kìíní sẹ́yìn kọ́ńkálukú kó kìlọ̀ fọ́mẹ̀ kọ́ńkálukú kó mú fámìlì ẹ̀bọ̀ ní kọ́ńkálukú kó tẹ̀kẹ́ fámìlì rẹ̀ kú àfúsàkún wà á lékùmọ̀ náírà aláti wùkúdù anáàzù wọlé ìyára òye dàkẹ́lì káfírí wà á dúró kó àìdí kò ilá tàn lùkà èyí kọ́ yẹ ká jòkó ká sẹ́nu iṣẹ́ ẹ̀mọ́ tẹ̀sí káàkiri àwọn àwọn àgbàdá káàkiri nínú ìlú wọ́n máa ṣe gbá wọ́n máa ṣàwọ́ gbogbo ẹwà dájú lọ gbá. nílùú ajá máa ṣàdúrà fún wa. ká ló sì máa ṣe fúnra wa. ká máa ṣe fúnra wa. títí táàbì pàdé lẹ́yìn ọdún. ọjọ́ ìyọ̀dún ká tó wá bẹ̀rẹ̀ ètò míì. ọjọ́ ìyọ̀dún ká bá tó bẹ̀rẹ̀ ètò míì. òde ètè mi wà lérí ẹ̀yìn mi ní kò lérí ẹ o. àbá mi rìnlẹ̀ fún wa ní òní ìpè táwọn bẹ̀rẹ̀ ilẹ̀ yàwọn ní kò bẹ́ẹ̀.